It's IYABO OJO that said it by herself. She said, yeah. Ìka mélòó ni ìyá ẹ ní? Ìka mélòó ni ìyá Kímù ní? Mo sì ń bọ̀ wá ṣe full show gan. Mo sì ń bọ̀ wá ṣe full show fún IYABO OJO. Full show mo sì ń bọ̀. No, ẹgbẹ́ ẹ máa ṣe nǹkan tó ṣe aṣọ ẹ jẹ́ n polówó aṣọ kí n má kàn waste time fún mi láwọn aṣọ tó wà ńbẹ̀ fún mi gold yẹn fine. Ẹ̀yin lẹ kú máa ń lọ fún ìyá oníyà mi mọ̀ bẹ́ ṣe ń ṣe ẹ máa lọ fún ìyá oníyà ẹ dẹ̀ fẹ́ kọ́wọ́ kan ìyá tiyín it's not gonna work. If you love your mother, you stay away from other people's mother. Okay. Ṣé kì í ṣàkí ńbẹ fúrọ. Ó lọ lórí burúkú kan báyìí náà. Fúrọ àwọn sugar daddy. Ìbẹ̀rẹ̀ kò dó risky. Ẹ mọ̀ yẹn náà. Ó gba àwọn tí IYABO OJO ń kó jọ. Ẹ mọ̀ ìbẹ̀rẹ̀ kò dó risky. Akim bẹ fúrọ lẹ́mọ̀. Ẹ já gbádùn. IYABO OJO ló ń wá unapologetic. Ẹ máa gbọ́. Unapologetic about standing firm against it. I've never met Naira Marley before in my entire life. The only time I lacked it was when I insisted that this was the man I was going to get married to. Yeah, because at that time my dad and I disowned each other. My dad did everything, alcohol, drugs, everything. So it messed him up at a very young age. My dad died at 5. But dad. Bí ẹ náà ṣe lò 30 years lọ́gbà wèrè fún rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ. Àwọn ò rárá bù fún yàn bí. Tó bá ń wá fún wa, a lè máa wòran. Ká máa fìgbà yẹn gbá research ẹ̀. I don't blackmail people here. I talk with receipt and fact. Ẹ̀yin lẹ ń blackmail fún donation. My advert, please. Ẹ̀yin lẹ ń blackmail for donations. I don't do it. I have my business and my business are booming. My business are doing well. It was when I insisted that this was the man I was going to get married to. Yeah, because at that time my dad and I disowned each other. My dad did everything, alcohol, drugs, everything. So it messed him up at a very young age. My dad died at 5. Father. Ẹ jẹ́ ká gbádùn Akim bẹ́ fún ẹ. Èmi ò ṣe show fún yín. Ẹ jẹ́ ká gbọ́ iye ọdún tí ìyá IYABO lò lọ́gbà wèrè. Even pray for his, psychiatric hospital to take care of him. Getting into my dad. Excuse me. My mom suffered mental health. And for good 30 years of my life, I took care of her. So when it comes to anything mental, ọdún mélòó ni IYABO OJO sọ pé òun lò lọ́gbà wèrè ní psychiatric hospital pẹ̀lú yòówó. Ọdún mélòó ló lòun lò? 30 years lọ́gbà wèrè. Fúnra rẹ̀ ló sọ kò ń ṣe AI. This one is AI, àwọn olórí burúkú blackmailer. It's not AI fúnra rẹ̀ nínú interview ni. Lengthy interview ni is not AI. Authentication ẹ wà. Àwa ní gbogbo authentication everything ẹ wà lọ́wọ́ wa. Mo ń sọ fún wọn à ń kánjú ni ẹ ṣàjẹ́ ṣe. Nígbà tí tìdúmàtà ṣẹlẹ̀ léléyìí o. IYABO OJO nítorí àwọn children lòun ṣe wá ká mi mọ́ ìdúmàtà àtàwọn ọmọ tó ń rán. Few moments later. Ní agbá fún gbogbo ilé ọkọ̀ tó sẹ́ alẹ́ nìkẹ́ni nínú yín sẹ́ tó bá lọ sórí péjì mi tó mú ọwọ́ òṣì tó táìpù rọ́bìṣì sábẹ́ péjì mi ikú gbóná ló máa pàdé ẹ̀ ní lọ́sàn-án gbóná.
ó ní anybody tó bá type rubbish sí page òun ikú gbóná ló máa pàdé ẹ̀ lọ́sàn-án gbóná. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè nínú Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin? Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún àwọn ọmọ? Ta ló bẹ̀rẹ̀ sí ní ṣépè? Ṣé ìgbà tí Ìyábọ̀ Òjó ń ṣépè ṣó fi àdàbí sí? Ṣó fi pé àdàbí tó bá jẹ́ wípé òótọ́ lẹ̀ ń sọ ní page òun kò fàdàbí sí o. Ẹ má bínú ẹ̀yin mi. Ẹ ṣáà hold on, a máa play gbogbo. Akínbẹ Fúnrọ̀wọ́ ló pè mí o torí ṣó tí máa ṣe fún ẹ. Ṣó tí máa ṣe fún ẹ. Ẹ kú mọ fídíò gé àṣírí yín dẹ̀ ti tú sọ́dọ̀ àwọn èèyàn. Madam dìde lẹ̀ báwo ni? Ẹnì kan kó gbẹrù nínú búùtù yẹn síbí. A fẹ́ kó àwọn aṣọ kan nísìnyí. Ẹnì kan kó gbẹrù nínú búùtù síbí pátápátá. Come and give me my stand. Give me my phone stand ó ṣe. Gbogbo ẹrù tó wà nínú búùtù ní kan kó sí ibà pátápátá. Gbogbo ẹrù tó wà nínú búùtù ní kan kó sí ibà pátápátá. Pátápátá láìkọ ẹyọ kan ṣoṣo. Mi dẹ̀ mind. Wọ́n bá lè bá mi ṣe. Mi mind. Ẹ má bọ́ sẹ́yìn yẹn o. Don't go back o. Don't go back. Dúró síbẹ̀ yẹn. Ṣé Instagram mi gan ti. Sorry guys. Admin. Yeah. Are you guys listening to me now? Okay. Ní bínú sí mi. Now, I want you to listen to me. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè? Ẹ bá mi reshare gbogbo abiyamọ tí ò ní fojú sunkún ọmọ. Ẹ bá mi reshare. Yes o. Àtúbọ̀tán Àdótòṣì mi ní white. Táyé bá ń jáyé. Mi ní white. Now, ṣé ṣì ń rí mi? Ẹ ṣì ń rí mi. Akeem, kò tí máa ṣe fún ẹ kò ní dá lẹ́ni. Akeem, kò tí máa ṣe fún ẹ kò ní láìkí ẹ. Aya. Ẹ bá mi tó síwájú mi ní kẹ́ gbé síbẹ̀ tó síwájú a fẹ́ tó ẹrù ni ká lè pack àwọn aṣọ ẹ gbé síbẹ̀ yẹn. Ẹ dẹ̀ ní kó bá mi tan gen. Ní kó bá mi tan gen pápápá gbé síwájú mi so that we can put everything. Ẹ gbé síwájú mi bí báyìí. Yeah. Speaker dà kan fún mi speaker. Ẹ̀yin tèmi ẹ ti rí bí ọ̀rọ̀ yìí bí ó ṣe lọ, ẹ ti rí gbogbo nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí. Nǹkan tí ẹ bá lérò nípa fídíò yìí, nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ, ó dìgbà.